Ibrahim Chatta, mo rí fídíò tí o ṣe lánàá, ẹnìkan sẹ́ǹdẹ̀ sí mi, mo dẹ̀ gbọ́ ó kù làákàyè, ọlọ́run nípa làákàyè. Tèmi bá rí ìwọ Ibrahim Chatta, tí mo bá rí Báyọ̀ Tìjání, tí mo bá rí Àfíìsì Ẹniọlá, tí mo rí Sanyẹ̀rì, tí mo rí Kamilu Kọ̀ǹpó, tí mo rí Múyìwá Adémọ́lá, tí mo rí Làlá, alhamdulilayi ni máa ṣe, torí pé kò sí ẹni tọ́lọ́run ṣe fún un àfẹni tí ò bá mọ̀ pẹ́ dù. ṣèbára náà rí lẹ́nu kéèsì Jagaba, ọ̀rọ̀ tó sọ. ẹ̀yin èèyàn wa, Lukman Raji ti fèsì sí ọ̀rọ̀ tí Ibrahim Chatta tí ó sọ nípa arákùnrin tí a mọ̀ sí Kcee Jagaban àti Murphy Afọlábí lórí wípé wọ́n ń du ẹni tí ó kọ́ dé indọ́sítírì àti ẹni tí ó gbẹ̀yìn dé indọ́sítírì. ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí. ní ìntàvíù tó ṣe, kò máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ni. àwọn kan míì wà tí ò dẹ̀ ṣojú ẹ̀ nítòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ. torí pé nígbà yẹn lọ́hùn, fíìmù Làlá lọ́kọ́ dírẹ́tì, but ó ti mọ̀ pé ó fẹ́ dírẹ́tì fíìmù Murphy Afọlábí, torí pé nígbà tó wà lókẹ́ṣọ̀n Làlá, àwọ̀ ẹni àwa bẹ̀ẹ̀bẹ̀ ká tó lọ ya àtẹ́lẹwọ́ ẹni, the same Òṣogbo láti ra méjèèjì. so irú yẹn Kcee Jagaba sí ń bẹ, ṣé ti yẹ òun náà wá jọ ìwà lóṣogbo, bọ̀ kò ń ṣe during that time, torí pé a máa ń ya fíìmù tó pọ̀ àbá ti lọ sóṣogbo bẹ́ẹ̀. so ibẹ̀ kọ́ ni mò ń lọ, torí ibi tí mò ń lọ gan ọ̀rọ̀ Murphy, àgbékalẹ̀ tí mo ní kò mọ̀ ń gbé kalẹ̀ yẹn ni pé a lot of celebrity, a lot of artists tó lórúkọ lẹ́yìn Murphy ṣe fún. àwọn tí wọ́n gbára Murphy Afọlábí tó travel out, tó lọ London, tó lọ America, wọ́n pọ̀ bọ́ wọn lè jáde sọ. Sanyẹ̀rì sọ̀kan pé Murphy ò ṣe fún un. àwọn tí wọ́n gba production Murphy, fíìmù Murphy tó ń gbà kọjá, tó náà tó fi kẹ́ wọn Dubai lọ, wọ́n pọ̀ nínú industry táwa mọ̀. but ẹ̀kọ́ kan wà tí mo rí nígbà tí Murphy kú tó ṣẹlẹ̀, tó jẹ́ pé kéèyàn náà kọ́ látara ẹ̀kọ́ yẹn ni pé àwọn tí Murphy ṣe fún, àwọn tó náwó lé lórí, àwọn tó gbé lọ travel, àwọn tí ó gba production tó pé àwọn ló máa fi ṣe lead role nígbà yẹn, kò sẹ́nì kankan tá a rí níjọ́ tó Murphy kú. ìdí èyí ni pé tó o bá lówó lọ́wọ́, táwọn ọ̀rẹ́ ẹ wà pẹ̀lú ẹ, tó o fowó mọ̀ wọ́n, àbẹ́ẹ̀dán ṣe wàhálà, ọwọ́ tí ẹ wá gbé pẹ́ẹ́lí ju àwọn yòókù lọ, o ò ṣe nǹkan tó yẹ kó o ṣe fún wọn, òun á lọ ń ṣe síta. ẹ̀kọ́ yẹn lèmi rí. àbíwọ̀ tó jọ̀gà, tó gbọ́ ọmọ yìí ti sinmi látijọ́ yìí, tó wá yẹ kó o fi pé ọmọ iṣẹ́ mi yìí jẹ́ kémi náà ṣe nǹkan fún ẹ, wọn ò wá ṣe fún un, wọn á lọ ń ṣe fárá àta. ní tí mo rí bẹ́ẹ̀ ni pé ó dá ká dá ń lé ká tó lọ dá ń ta, torí gbà tí Murphy Afọlábí kú, kò sẹ́nibọ́dì tá a rí gbogbo àwọn tó ṣe fún ààrẹ nìkankan náà nítòótọ́. ìyẹn ló wọn mọ bó ṣe fẹ́ gbọ́ràn ìkàlẹ̀. nípa ti tọ̀rọ̀ Báyọ̀ Tìjání tó sọ, Báyọ̀ Tìjání, fíìmù Èmi Lukman Raji ni Báyọ̀ Tìjání kọ́kọ́ fi bẹ̀rẹ̀ directing Yorùbá movie. mo sọ bẹ́ẹ̀, Báyọ̀ Tìjání was alive, ọlọ́run dẹ̀ ní pa, kò ní pa àwọn gbó wa
lágbára Ọlọ́run á dàgbà á dògbò láṣẹ Èdùmàrè. Ó dẹ̀ ní reason tí bá fi direct fíìmù mi, that was 2004. Erin lọmọ ní title fíìmù yẹn. Múyìwá Adémọ́lá gangan ni mo pè sí directing yẹn pé kó wá direct fíìmù yẹn. Mo lọ sí inú owó production yẹn, mo yọ bí 450 dání. Èmi àtàfíìsì ni production manager ń gbà yẹn. So àjọ lọ sọ́dọ̀ ọ̀gá Bello, mo lọ fún wọn lówó. Bá a ṣe wá ń bọ̀ mo wá ní Múyìwá Ọláwà ní production, Múyìwá ní tóun ò bá rówó òun ò ní wá o. Mo dẹ̀ gbéra lálẹ́. Àfíìsì Ẹniọlá ó mọ nǹkan tí mo ń sọ yìí. Mo dẹ̀ lọ sí Ìbàdàn, mo fẹ́ lọ sí Ìbàdàn, mo lọ wọ mọ́tò lọ́jọ́ ta mo ń lọ Ìbàdàn àti mọ́tò one chance ni mo wọ̀ tí mi mọ̀. Wọ́n dẹ̀ gbowó yẹn lọ́wọ́ mi, production dẹ̀ kọ̀la. Mo dẹ̀ pé Múyìwá pé báyìí one chance ti gbowó lọ́wọ́ mi o, tó bá dé Múyìwá máa gbowó ẹ o, kí Múyìwá Adémọ́lá gbowó. Múyìwá Adémọ́lá kò believe mi, ó rò pé mo mú òṣèré wọn, kò believe mi up to date. Múyìwá Adémọ́lá kò believe mi. So gbà tá àwa rí tí 1 ti lò 2 ti lò, àwọn artist dẹ̀ ti wà ńlẹ̀, Faith Aralogun, Fúnṣọ́, ọ̀gá Bello, èrò pọ̀ nínú fíìmù yẹn. Mo wá pé Báyọ̀ Tìjàní pé Báyọ̀ Tìjàní ìwọ ló kọ sórí yìí o, wá direct fíìmù. Ìpè mọ́fì ẹ jẹ́ kí Báyọ̀ direct fíìmù, ṣùgbọ́n ló kọ sórí. Lẹ́nu àwọn kan pè mí Báyọ̀ Tìjàní mo fẹ́ kó direct, mo ní ẹ filẹ̀ ẹjọ́ bàjẹ́. Mo dẹ̀ pé Báyọ̀ Tìjàní pé Báyọ̀ ìwọ ni kó wá direct fíìmù. Àwọn èèyàn ní pé tó bá bàjẹ́ ẹ filẹ̀ ẹjọ́ bàjẹ́, tó bá bàjẹ́ àdèmá ń dáṣà kan gbà yẹn gbogbo wa rí yóò sùn jẹ ni. Mo ní ó sùn jẹ ni tó bá bàjẹ́. So àdèbẹ̀rẹ̀ iṣẹ́ yẹn dẹ̀ jáde, àwọn ayé dẹ̀ tẹ́wọ́ gbangba yẹn. So lẹ́yìn ìgbà yẹn owó ti jẹ gbogbo ìgbà tí Ibrahim Sara sọ pé ó ṣáájú òun bẹ̀rẹ̀ directing yẹn. Lẹ́yìn ìgbà yẹn ni bá direct fíìmù yẹn gbà yẹn ló ń direct lọ. Láfíà tí mo tó ti direct yẹn lọ́mọ táyé dẹ̀ ti gbà, so bá Tìjàní ó direct lọ ni. So alhamdulillah, ibi tó délé ni èmi náà tó máa ń kí ni pé ọ̀gá ni bá Tìjàní mo gbé fún ẹ. But ọ̀dọ̀ àwa yìí ló ti bẹ̀rẹ̀ directing. Fíìmù wa ló ti bẹ̀rẹ̀ directing, èmi kọ́ mo kàn directing. For fíìmù Lukman Raji Erinlọ́mọ tí mo yà ní 2004 ló ti bẹ̀rẹ̀ directing. A ti ṣe fíìmù Yomi Ogunmọ́lá ti direct fíìmù mi rí. Lálá tó rókè, àwọn tó mọ̀ Yomi Fash ní lead role nígbà yẹn. That's 2011. Mo ti ṣe fíìmù Yolobi 1996. Ṣòkírà Àlàní dúpẹ́ fọ́lọ́run fún. Ibrahim Chata, ọ̀rọ̀ tí Jagaba sọ máa rí bí kìíní ó ti yẹ bẹ́ẹ̀. Jẹ́ ká gbà sórí pọ̀, bàbá ní ká máa sọ ó pọ̀ lẹ̀. God bless you, my brother.